káàbọ̀ kúrin okú àtọ́jú ọ̀run dójú ọ̀run. tálẹ́ni náà tó ń fẹsẹ̀ ilẹ̀ àbárẹ́ níbọ̀dì tó kàn fẹsẹ̀ halẹ̀ nígbà tí mi ò sí nílé. èmi gángan ni Sunday the sniper. èmi kì í sọmọ ìyá tí jáde bíi ti máa ti ń gaza. Sunday kò tí fúlàní ní dàgbà màálù. níbo ni mo wà iná. ààyè tó wáyé la yà sílẹ̀ fún èmi Késárì lọ́tọ̀. ó ti dé ìgbà. Hey ladies. Now listen. Mo ń ṣe àpàyàn. Mo ò dẹ̀ ṣe gbọmọgbọmọ. I'm a secret agent working underground for the good guy. ọmọ ká tó bá ti ṣe kí ni tó bá ti crayfish ká pàkà tẹ̀ sí lára. ọlọ́pàá tó bá forúkọ yín wẹ́ lọ bàbá ẹ jẹ́ kó pa. kọ̀ọ̀fọ́ọ̀mù ni kó lè mọ̀ pé ìgbẹ́rùn jòkú lọ. nìkẹ́ni òórùn tèmi ti ń gbọ́ látìgbà tó ti ń wọ́ mi bọ̀. ó sábì Kuti ló sábì láìpẹ́ náà. ṣẹlẹ̀ mú wa dé bẹ́ẹ̀sẹ̀. àìmọ̀nà èrò olóje jẹ́kẹ̀rọ̀ sọnù. ọmọdé ò ní níná lẹ́kìtì tá máa jó. Lápẹ́jù tí wọ́n máa gbé ẹ. Èmi. àbí wèrè líle. ọ̀pọ̀ èèyàn mọ̀ pé ajé burú ẹni ajé bá fẹ́ mo lajé bá rẹ. wọ́n ní ẹlọ́run máa jẹ́ wá ṣé yóò mọ̀ wípé ẹnu kìnìún lajẹ́ wà ní. tá à ń tọpa ẹkùn tá à ń tóra ẹkùn. aláǹgbá lè fi ìrù jọ ọ̀nà àmọ́ yàtọ̀. ṣé tó bá fi eégún ṣeré tó yẹ kó máa forò ṣeré èmi tó bá Kuti nation. ariwo sí 90 minutes ló máa ṣe ìdájọ́. Sunday àjọgbọ̀n. àtàgbára àtàṣẹ àtàfọ̀ṣẹ àtẹ̀mí.